gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai tó tún jẹ́ ọ̀kan lára àwọn alátakò tí wọ́n ń sáré kiri láti gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí lórí ìgbésẹ̀ tí wọ́n yóò gbé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá tún lọ yí wọn dà lágbèdà síná nínú ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ darapọ̀ mọ́ tí El-Rufai ti jẹ́ kó dìímọ̀ ìpè kò séwu lóko àfigiri àparò àti pé bá a ṣe gbọ́nlé ọkọ bẹ́ẹ̀ la gbọ́nlé àlè táwọn sì ti gbáradì pé Tinubu tún lè dènà dé àwọn nínú ẹgbẹ́ òṣèlú ADC tí àwọn ń lọ. ẹ rántí pé lógúnjọ́ oṣù kẹta ọdún tá a wà yìí 20th of March 2025 ìní àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò bíi El-Rufai, Alhaji Atiku Abubakar, Babachi Lawal, Peter Obi, Rotimi Amechi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìní wọ́n kéde pé àwọn yóò kó ara àwọn jọ pọ̀ sójú kan láti jọ kojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027 nítorí pé àwọn ti rí i pé kò ṣeé ṣe fún ẹnìkan ṣoṣo láti lọ máa kojú Tinubu káwọn tó pín ìbò àwọn yẹlẹyẹlẹ táwọn sì gbàgbọ́ pé báwọn bá fi lè kó ara àwọn jọ sí ojú kan nínú ẹgbẹ́ òṣèlú kan táwọn ò pín ìbò àwọn yẹlẹyẹlẹ eléyìí ni yóò jẹ́ kí ó rọrùn fáwọn láti lé Tinubu kúrò lórí àlééfà. ṣá o lọ́jọ́ rú ti ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí ṣe ọjọ́ kejì nínú oṣù kejì ọdún 2025 the 2nd of July 2025 ó ní àwọn adarí alátakò ni wọ́n máa mú ìlérí wọn ṣẹ tó sì gbé ìgbésẹ̀ sí ọ̀rọ̀ tí wọ́n ti ń sọ láti ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn nígbà tí gbogbo wọn kóra wọn jọ tí wọ́n sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC nínú gbọ̀ngàn Musa Yar'Adua International Center tó wà ní ìlú Àbújá. Níbẹ̀ ni wọ́n sì ti yan ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Sẹ́nẹ́tọ̀ David Mark gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ tuntun tí wọ́n sì yan gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bí akọ̀wé tuntun ìyẹn National Secretary. ṣá o pẹ̀lú bí ìròyìn tó ṣe ti ń lọ pé wọ́n ti fẹ́ dá wàhálà náà nínú ẹgbẹ́ òṣèlú ADC láti tó fọ ẹgbẹ́ náà mọ́ wọn lórí pẹ̀lú bí gbogbo ẹgbẹ́ òṣèlú alátakò tó lórúkọ bá ṣe ti fọ́ mọ́ wọn lórí. El-Rufai ní àwọn mọ̀ pé iṣẹ́ ọwọ́ Tinubu nìyẹn ó láwọn mọ̀ pé kò sọ́gbọ́n òṣèlú kan tó ní náà rẹpẹtẹ ju kó náwó kó sì lọ rán àwọn èèyàn alábọ̀dé sáàrin àwọn ẹgbẹ́ òṣèlú láti dà ní wọn rú lọ. Ó ní gbogbo ọgbọ́n tó nínú òṣèlú ojú méjì náà lọ. Ó ní ṣùgbọ́n àwọn náà fi yé pé báwọn ṣe gbọ́nlé ọkọ làwọn gbọ́nlé àlè lásìkò tí El-Rufai ń bá iléeṣẹ́ Radio France International RFI èdè Haúsá ìyẹn Radio France International Hausa Service tó ń bá wọn sọ̀rọ̀ lọ́jọ́rú tí í ṣe Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ló jẹ́ kó dìímọ̀ pé àwọn ti mọ̀ pé Tinubu tún lè wá dá ADC rú máwọn lórí. Ó ní fún ìdí èyí àwọn ò ní fọkànbalẹ̀ sínú ẹgbẹ́ òṣèlú ADC. Ó láwọn tún máa dá ẹgbẹ́ òṣèlú tuntun sílẹ̀ bí Tinubu bá ti wá fọyín máwọn lórí kíákíá làwọn yóò tún tètè gbé ẹgbẹ́ òṣèlú tuntun lọ táwọn yóò sì fi yé pé dandan àwọn gbọ́dọ̀ rẹ́yìn ẹ̀ lọ́dún 2027.